Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin mùtúmùwà nílé. Pàápàá níbi tí ẹ ti ń wò wá, àtúnkì yín lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ yín náà ni, èmi olólùfẹ́ yín. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ènìyàn ló lè fẹ́ràn wa, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ orí o. Èyí tó sì jẹ́ wípé kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n sì fẹ́ràn wa nípa òtítọ́ èyí tí Ọlọ́run tó máa ń ti ẹnu wa sọ fún etí gbogbo ọmọ aráyé. Adúpẹ́ lọ́wọ́ yín màmá wa láti Amẹ́ríkà, màmá wa, bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa láti Amẹ́ríkà, UK, Europe pátá tí wọ́n máa ń bá wa ọ̀dà àwọn product wa. Mo sọ fún èèyàn kan ní àná wípé iṣẹ́ tí mo máa sábà ń ṣe jù tó pọ̀ jù nínú àwọn iṣẹ́ mi ní rìfárà or goodwill. Àwọn iṣẹ́ yìí ò fún wa ní wàhálà. Ẹni tí a ti fún ní iṣẹ́ ta ti send iṣẹ́ sí tó ti lò tó wá introduce wa sẹ́lòmíì, iṣẹ́ yìí ò fún wa ní wàhálà rárá. Àwa ò dẹ̀ bara wa lórúkọ jẹ́. Mo máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe okòwò pẹ̀lú mi wípé tí o bá ti gbà mí gbọ́ má tráyè, tó bá fún mi lówó kò lè ṣiṣẹ́ lọ. I am telling you, kò ní ṣiṣẹ́. Ìwọ tó déédéé pè wá, àṣà nídìí tó ṣe pè wá, o tún wá pè wá tán, ohun tó ní ká bẹ́ẹ̀ ṣe, o tún wá gbàgbọ́ tó pé there is a problem. Ní tèmi o, that is the way tèmi ń wùwà tèmi o. I tell everybody, ìwọ tó bá ní o pè mí, àbò ní oní kí n bẹ́ẹ̀ ṣiṣẹ́, o gbàgbọ́ lórí ẹ̀, o lè ṣiṣẹ́ o, má waste owó ẹ̀ o need láti pè mí. Ìwà tèmi nìyẹn, ojú ò ní tì wá. Lẹ́ẹ̀kan sí, èmi lẹ́wọ̀n máa rí, èmi náà sì máa rí, èmi lẹ́wọ̀n máa bá, èmi náà àwa náà sì máa bá yín pẹ̀lú àṣẹ Ìdùmarè. Kí n tó máa lọ lórí àwọn ìpolówó tí mo fẹ́ ṣe nínú fọ́nrán tí mo wà nínú èyí ni nọ́mbà tó lè fi ọ́dà àwọn product wa 08022 04 0950 08022 04 0950. Òun ni nọ́mbà tí o lè fi ọ́dà àwọn product tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́, tí kì í ṣe nípa ipá, bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára, bí kì í ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó fún wa ní orí ọ̀fẹ́ lórí àwọn product yìí láti lè máa fi ṣe gbogbo àwọn ọmọ aráyé lóore lọ́kùnrin àti lóbìnrin. Kò dúró sí Nàìjíríà nìkan o, pa ní gbogbo àgbáyé. Òun ni a máa ń sẹ́ǹdì àwọn gbogbo ọjà, àwọn product wa tí a máa ń tà yìí la máa ń sẹ̀ǹdì ẹ̀ sí. Kí ni mo mú wá ní alẹ́ yìí fún ẹ̀yin èèyàn mi? Mo fẹ́ kí ẹ dójú ayọ̀ sókè kẹ́ fi wò. Òun ni egbògi ìsétọ̀. Ìsétọ̀ yẹn a tún máa ń pè ní prostrate. Ìsétọ̀ prostrate. So therefore, ìwọ tó bá rí pé ìsétọ̀ ń ṣe, òun tọ̀ ṣẹ́kẹ́ ṣẹ́kẹ́, òun tọ̀ ṣẹ́kẹ́ ṣẹ́kẹ́, òun tọ̀ ṣẹ́kẹ́ ṣẹ́kẹ́, kó tó tún yá o tún ti rí ìkíní yẹn tún ti wá, wà á tún lọ fẹ́ lọ tọ̀ ṣẹ́kẹ́ ṣẹ́kẹ́. Òun nìyí o. Ìsétọ̀ ló ń ṣe ẹ kó tètè mójútó. Òun náà máa ń pa èèyàn, ó dẹ̀ tún máa padà dé prostate cancer. Sórẹ́pọ̀ tètè má sinmi. Tó yàn bá ti sinmi lórí ogun. Mo máa ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ohun tẹ́ ẹ bá mi sọ yìí kì í ṣe pé kò ṣeé ṣe, ó ṣeé ṣe. Ogun máa ń ṣẹ́ nígbà tí ẹni tó ní ogun tó bá lè sáré nípa ẹ̀. Ṣé tó bá lè sáré, if you are a weak type, ogun máa ń padà pa ẹni tó bá jẹ́ weak type o. So therefore, egbògi ìsétọ̀ nìyí. Mo fẹ́ jẹ́ kó o tètè pè wá tó o bá notice ẹ̀ wípé ìsétọ̀ ń ṣe ẹ́, which is prostrate. Tètè pè wá, ó ń ṣiṣẹ́ bí idán ni. À ń gba testimony nípa ìsétọ̀ gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń ṣe o, ó ń ṣe obìnrin gan náà. Tètè pè wá. Ìsétọ̀ ni product alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ máa sọ nípa ẹ̀ nínú fọ́nrán yìí. Tètè pè wá tó bá ń ṣe é. Ìkejì, òun ni egbògi ara ríro.
àwa ò dẹ̀ ń lo fẹ́ńsìkì mọ́, àwa ò ń lo paracetamol mọ́. Egbògi ara ríro yìí òun làwa ń lò tiwa, tá a bá ti bù sọ́wọ́, tá a ti dàjẹ́, tá a ti fomi tì í, tá a bá dẹ̀ lò bẹ́ẹ̀ tó ti dí ògì kalẹ̀, kó ti pògì, kó ti bù sínú ògì, kó yá ti gbogbo ara ló máa set. Egbògi fún ara ríro nìyí, ò ń ṣe iṣẹ́, ara ń ru ẹ́ gidigidi gan. Ara ń ro èèyàn yàtọ̀ sí pé ara ń sọ èèyàn o, ara ń ro ènìyàn yàtọ̀ sí pé egungun ń sọ ènìyàn. Egbògi èèyàn náà wà ń bí, ṣùgbọ́n ara ń ro ènìyàn. Egbògi ẹ̀ yìí tó bá nídìí ẹ̀ kó tètè kíákíá kó ọ̀dà ẹ̀, ojú òní tí ẹ̀. Egbògi kẹta tí mo máa sọ nípa ẹ̀ nínú fọ́nrán tí mo wà nínú èyí, òun ní egbògi ọfà. Tó o bá rí wípé ọfà tó o bá rí wípé ọfà ó wà lára ẹ̀, tètè pé ọfà ń pànìyàn. Àtọwọ́ àwọn àgbàlagbà dẹ̀ ló ti máa ń wá, bóyá owó àwọn abíní ẹni, àwọn tó fẹ́ ṣèkà ènìyàn, níbẹ̀ ni ọfà ti ń wá. O notice, o rí pé ọfà wà lára ẹ̀, nǹkan ń rìn ní ara ẹ̀, nǹkan ń rìn ní gbogbo ara ẹ̀, ó ń rìn lórí ẹ̀, ó ń rìn lẹ́sẹ̀, ọfà ti bẹ́ẹ̀ nìyẹn. Tètè kó o mójútó kó tó di pé á di nǹkan tó jẹ́ wípé ó máa lágbára láti lè correct. Tó bá notice pé o rí ọfà, ó lè wá látojú oorun. Púpọ̀ nínú ọfà tí mò ń sọ yìí gan, oúnjẹ ojú oorun ni wọ́n fi ń insert ẹ̀ séyàn lára. Púpọ̀ nínú ẹ̀ tó pé ìgbà míì wọ́n lè má rí ẹ̀ débi pé wọ́n máa sọfọ̀. Nígbà láyé ìgbà kan tó máa ju ata fún yàn, tó bá ju ata fún yàn, ọfà náà ló ń pè. Wọ́n rí ẹnìyẹn, ṣùgbọ́n nísìnyí wọn ata lọ́rí. Bó wà nílùú òyìnbó tí wọ́n bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ, wọ́n á gẹ̀ẹ́tì ẹ túrú pé kọ́ láti in the spiritual kí wọ́n fún èèyàn lóúnjẹ ojú oorun. Láti ibẹ̀ lọ ọfà ti wọnú ara ènìyàn ni. Mo ti rí ẹni tó lóhùn tó pè mí, tó bá mi sọ tó ní nǹkan tóun kọ experience náà ni tóun fi rí pé àwọn wàhálà yìí ṣẹlẹ̀ nínú ara òun. Ó lóhùn rí pé wọ́n gún òun ní abẹ́rẹ́ lójú oorun, ó tán. Tọ́fà bá wà lára ẹ̀ tètè pé oògùn ọfà wà lóríṣiríṣi, ó wà lóríṣiríṣi tá a máa fi kojú ohun tó ń ṣe ẹ́. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkẹrin tí mo máa sọ nípa ẹ̀ nínú fọ́nrán yìí, òun ni oògùn ọ̀pá ẹ̀yìn. Ọjọ́kùnrin ó ṣeré 5 minutes, ó pé gbogbo ẹ̀yìn rú ẹ́, ó tiẹ̀ ṣeré gan, ó ń ṣiṣẹ́, ẹ̀yìn ń sún ẹ gẹ́gẹ́rẹ́. Obìnrin gan náà ẹ̀yìn ń rú ẹ gẹ́gẹ́rẹ́. Egbògi ọ̀pá ẹ̀yìn ló nílò. Ọ̀pá ẹ̀yìn nìyí, kó o tètè ọ̀dà, kò pe nọ́mbà, kò mẹ́sẹ̀gì sínú nọ́mbà yẹn, wà á order through that number ni. Tó o bá dẹ̀ order ní sùúrù, a máa reply yẹn. All you need to do, you should order. Èmi ni mo ní nọ́mbà, anybody kọ́ ló ń bá mi gbé nọ́mbà mi. Your own is you to order and you wait for our reply. Tó pé mẹ́sẹ̀gì máa ń pọ̀ gan, ó máa ń pọ̀, a máa ń tèkì order púpọ̀, ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́, a máa dọ́dọ̀ ẹ̀ ṣá. Ìwọ kàn order pẹ̀lú 08022040950. Ọ̀pá ẹ̀yìn ni ẹ̀yìn sún ẹ, ọ̀pá ẹ̀yìn nìyí o, kó tètè order fún egbògi ọ̀pá ẹ̀yìn tiẹ̀. Nínú fọ́nrán yìí náà, ohun tí mo tún máa tún mú ẹnu lé ni egbògi tí a ṣe fún ikọ́. Ikọ́ àwọn àgbàlagbà wà, ikọ́ tí wọ́n fi ń ṣe èèyàn wà. Ṣùgbọ́n jẹ́ kí wọ́n sọ kọ́kọ́ fún ẹ, ikọ́ tí wọ́n fi ń ṣe èèyàn tó jẹ́ ti àwọn àgbàlagbà, púpọ̀ nínú ikọ́ yẹn oúnjẹ ojú oorun náà ló ti ń fún yàn. Oúnjẹ ojú oorun ni wọ́n ti ń gbé wá. Ọkọ̀ rí wípé ọyìn jẹ́ tiẹ̀ ní abẹ́rẹ́ lójú oorun. Ikọ́ yẹn dẹ̀kẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá tí àwọn tẹ́rí ìbá ti dá ikọ́ yẹn sí ẹ lára tán, tó wá bẹ̀rẹ̀ sí ń lọ kí tó wá diagnose, wọ́n lè pè mí ní ikọ́ asthma. Kò wá sí èyí tí kò ṣeé ṣe. Ikọ́ asthma gan Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́. Tó o bá ti lè ní sùúrù tó o dẹ̀ dàgbọ́, wàláì ikọ́ asthma a ní oògùn ẹ̀ lọ́wọ́ tó ń ṣiṣẹ́. Egbògi fún ikọ́ asthma, egbògi fún gbogbo ikọ́ tó ń kó lè jẹ. Kò bá jáwọn àgbàlagbà lọ́fà, mo fi ayé àti Ọlọ́run búra rẹ̀. Àwọn àwọn wá ta láti wá purọ́ nítorí bí òtítọ́ tèmi ń sọ làwọn èèyàn ṣe mọ̀ mí. Egbògi fún ikọ́ ó wà bíbà ìwọ tí ikọ́ bá ń ṣe, ojú kò ní tì wá. Egbògi fún aràn, ìwọ tí aràn máa ń ṣe,
ẹlòmíràn máa ní àrùn rìn ní ọ̀fun òun. Àrùn tó bá ti ń rìn ní ọ̀fun ẹ̀ ó ti di àrùn àwọn àgbàlagbà nìyẹn. Àrùn tó bá ti ń jẹ́ kó máa di tọ́ sẹ́nu tó wá ń jẹ́ kó máa gbẹ, àrùn àgbàlagbà ni. Àrùn oríṣiríṣi ló wà. Àwọn àgbàlagbà náà fúnyàn ló ń jẹ lójú tó dẹ̀ máa fi àrùn sínú ayé yìí. Àwọn tó láyé ni mò ń sọ pa. Àwọn kan lọ́lọ́run fún láyé. Ìwọ ni kó wọn bó ṣe máa rìn nìyẹn kí wọ́n má gẹ̀ẹ́tì ẹ. Tó bá ti gẹ̀ẹ́tì ẹ ọwọ́ ẹ ló kù sí. Ogun àrùn wà lóríṣiríṣi. Àrùn gidi ṣàní tó dogun àrùn wà yìí tó bá wù ẹ́ kó lè máa ṣe ẹ́ lójú ẹ̀ ló wà. Mo bẹ̀ má silent nínú problem ẹ̀ tó pé ohun tó ń ṣe ẹ́ ó ní solution. Tó o bá ti wá wa òun ló ń pa ènìyàn. Ogun àrùn nìyí òun lórí lọ́wọ́ wa yìí. Ó ṣe gan ni ojú òní tì yìí. A ní Egbogi Gbogbonise, Egbogi Gbogbonise, gbogbo nǹkan ni. Ara ń ru ẹni, anything Gbogbonise inú ara Gbogbonise, ó máa correct ìgbésí ayé, ó máa correct ara ẹ̀. Egbogi Gbogbonise ni Gbogbonise là ń pè. Gbogbo àwọn egbògi tí mo wá ti sọ̀rọ̀ nípa èyí ní àti ìkíní dé títí débi tí mo dé yìí, àwọn egbògi yìí ti ẹni pé kí wọ́n ti rí ògì kó pògì kó bù nínú ẹ̀ kó fi síbẹ̀ kó gbé mú. Bó jẹ́ custard nínà níbikíbi tó ti ń dán mi, wọ́n lọ po custard bù síbẹ̀ ó máa ṣiṣẹ́ tó fẹ́ ṣe. Bí ò bá wá rí méjèèjì wọ́n bù sọ́wọ́ kó fi omi kó fi tì í, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tó fẹ́ ṣe. Ti ẹni pé egbògi kó ti dé inú ẹ̀ ó máa ṣe. Gbogbonise ní í ṣe. Egbogi fún Gbogbonise òun ni mo mú dání yìí. Ìyẹn tún lọ bẹ́ẹ̀. A ní egbògi fún àǹfààní ẹ̀yin tí egungun bá ń sán tí wọ́n ń pè ní arthritis. Egungun ń sán ẹ sán-ọ̀gùn arúmọléegun wọ́n tún pè ní arúmọléegun, wọ́n pè ní Sangunsangun. Egbògi ẹ̀ wà kó tètè àgàgà yìí tẹ́ wà nílùú òyìnbó tó jẹ́ pé inú òtútù lẹ máa ń wà fún àwọn àkókò kan, ó máa affect ènìyàn ní ọjọ́ alẹ́. Mo bẹ̀ tètè mójútó Egbogi Sangunsangun nìyí kó ọ̀dà fún kíákíá. Egbogi Sangunsangun rheumatism ó tún pè ní Egbogi rheumatism kó tètè ọ̀dà fún, ó wà ń bíbà kíákíá tó dẹ̀ ń ṣiṣẹ́ tí a ti rí ẹ̀rí lóríṣiríṣi. Àrí ẹ̀rí lóríṣiríṣi. Egbogi jẹ̀dí wà ń bíbà, jẹ̀dí akọ jẹ̀dí. Jẹ̀dí tó jẹ́ pé ìdí ẹ yọ, jẹ̀dí kan wà ìdí èèyàn máa yọ. Oríṣiríṣi jẹ̀dí ló wà. Ìkan wà ìdí ènìyàn máa yọ, ìkan wà wàá máa yàgbẹ́ ọ̀rìn, ìkan wà wàá sì máa yàgbẹ́ ẹ̀jẹ̀. Akọ jẹ̀dí tó bá jà ti jẹ́ jẹ̀dí ló ń ṣe ẹ́, ìwọ pè wá. A ní egbògi fún jẹ̀dí tó lè kájú gbogbo ìṣòro tóun kò lè máa ṣe ẹ́. Tèmi ni wípé má silent. Tó o bá ti silent, tó bá ti ka ẹ mọ́ ọwọ́ ẹ lókùn sí. Kò sóhun tó wá tó o bá ti wá, kò sóhun tó wá tí ò rí o àfi tí ò bá wá. Bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni. A ní egbògi ní ìbàyí fún Inarun. Kára máa bẹ̀yàn pẹ̀kẹ̀ arákọ̀ máa bẹ̀yàn yẹn ni Inarun. Egbogi fún Inarun. Kí ara kó lé tìpàtìpà, kára kó lé. Inarun yẹn náà ó tún máa ń dàbí ẹni wípé mujẹmujẹ ó máa ń rí bẹ́ẹ̀ náà. Egbogi Inarun wà o. Ìwọ tí ó wà nílùú òyìnbó ni kò síbi tí kò lè dé. Anywhere tó bá wà ní product wá lè wá bá ẹ. Tí o bá ti lè ná owó ẹ̀, DHL máa gbé dé iwájú yàrá rẹ̀. Ìlera òun lówó. Health is money. Health is money. When you have good health, forget about money. You will work and money will come. Ṣé Egbogi Inarun ó wà kó ọ̀dà fún Egbogi Inarun. Nínú ẹ̀ náà la tún ṣe egbògi kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀. Wàá máa rí kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀. Egbogi kòkòrò nínú ẹ̀jẹ̀ wà. Kó tètè pè wá fáwọn egbògi tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti lè fi múnú ọmọ aráyé dùn. Orí kòkòrò wà nínú ẹ̀jẹ̀ ẹni tó jẹ́ pé dodo every time ló máa rí pé kòkòrò lé sí ẹ lára. Kòkòrò inú ẹ̀jẹ̀. Egbogi kòkòrò inú ẹ̀jẹ̀ ó wà tó bá notice ẹ̀ ní ara ẹ. Dodo ìwọ tó ń dán mi, egbogi kòkòrò inú ẹ̀jẹ̀ ó wà kó ọ̀dà ẹ̀ kíákíá.
pẹ̀lú 08022 a ní egbògi èyí tí a ṣe sílẹ̀ fún ìju, egbògi ìju wà which is fibroid. Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ gan lórí àwọn egbògi yìí. Tó o bá ti lè lò ó, wàá rí wípé kí ni fibroid yẹn á wá máa shrink, á máa yọ bó ṣe ń lò ló máa yọ. Egbògi fibroid wà, egbògi tó confam, egbògi fibroid, egbògi ìju ni wọ́n ń pè ní Yorùbá, fibroid ni wọ́n ń pè ní English. Tó o bá ti lè lò ó, egbògi fibroid wà. Àwọn obìnrin ló máa ń sábà ṣe, ó sì máa ń dènà pé kí obìnrin kó bímọ. Egbògi yìí òun fẹ́ kó tètè mójútó, ọ̀dà kíákíá. Egbògi àrùn tó wà nínú ara, àrùn inú ara, àrùn tó wà nínú ara, egbògi ẹ̀ wà. Egbògi àrùn inú ara nìyí, egbògi àrùn tó wà nínú ara, lórí pé àrùn kan wà nínú ara ẹ̀ tó ń dà ẹ́ láàmú, egbògi ẹ̀ nìyí. Kó o tètè ọ̀dà egbògi yìí. Àwọn egbògi tá a tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣe yìí, wọ́n kì í ṣe egbògi kékeré. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti fi mú lára dá. Ojoojúmọ́ làwọn ènìyàn ń gbàdúrà fún mi. Bàbá confam torí yẹn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní gbàdúrà fún bàbá confam ní gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ náà la sì ráwọn tó wọ́n ń ṣépè, àwa ò mind. Ṣùgbọ́n bí 90% ẹ̀dá nínú ayé tí wọ́n bá ti fẹ́ràn ọ̀tá wa, àwa fi 10% tó kù sílẹ̀ fún Ọlọ́run láti dájọ́ gbogbo wọn, nítorí pé àwa ò ṣebi sí ẹnikẹ́ni. Bí mo dẹ̀ ṣe rí torí tí mò ń sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ náà ni ìwà tèmi rí o. So therefore tètè ọ̀dà àwọn egbògi yìí, má jẹ́ kó pẹ́, má jẹ́ kó ohun tó ń ṣe ẹ̀yẹn gan pẹ́. Mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run kó ọ̀dà ẹ̀ kíákíá. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni bàbá confam JP, tí gbogbo èèyàn mọ̀ dáadáa. Tó bá ní mínìnì sí ẹ, o lè bá wa share sí ènìyàn kan tí ó lè nífẹ̀ẹ́ sí àwọn nǹkan ìpápá tí nǹkan yìí lè máa ṣe, kó kàn fi sow seed sínú ayé ẹni yẹn. O lè bá mi share fọ́nrán yìí sí wọn, ojú kò ní tì wá. A tún máa pàdé láyọ̀ àti ní àlàáfíà. Ọ̀pọ̀lọpọ̀ product wa a sì tún máa polówó lẹ́nu, ṣùgbọ́n nínú fọ́nrán yìí àwọn yìí ni apolówó. Kó tètè ọ̀dà tiẹ̀ kíákíá through 08022040950. Ẹ ṣé gan ni. A tún máa pàdé ní ọjọ́ mìíràn. Thank you. God bless you. Have a nice day.